Bismillahirrahmanirrahim. Dr. Praise and the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lẹ́ni bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsèmọ̀gù. La fi ń ṣe tiwa ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé èyí tó ní ká ló ládẹ̀ ń lò ọba ńlá ń dákun má jẹ́ ká ṣiṣẹ́ ọba tó rí gbogbo ẹ̀dá ta orí ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀ àbẹ̀ ọ́ gbóhùn wa. torí lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lẹ́mi bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé ń jẹ́. Mo kí gbogbo wa lọ́pọ̀. Àwọn tá a fi. Ọkùnrin nínú wa mo kí obìnrin mo kí ọmọdé bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà tẹ ní àǹfààní tẹ́ ń wò mí ní òní. Èmi náà ni ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín dùpọ̀ tí ọlá ti bóyè tí ayé mọ̀ sí mi jẹ́. Gẹ́gẹ́ bí ẹ sì mọ̀ lórí ètò yìí àwọn nǹkan tí a gbé dání a máa ń sọ̀rọ̀ nípa àṣírí àwọn ẹ̀dá a máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà a dẹ̀ máa ń sọ̀rọ̀ nípa àṣírí ewé àti egbò lọ́lọ́kan òjọ̀kan láwọn nǹkan kéékèèké tí ó lè mọ̀ ṣe àǹfààní fún wa tí ò jẹ́ nǹkan tí ó lè máa pa wá lára. Ẹ rí ẹ máa gbàgbé láti subscribe sórí ètò yìí kí lè kó fún wa ní àǹfààní lórí àwọn kan mẹ́ta àti ṣàkíyèsí àti ṣe torí pé èyí tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ tó fi jẹ́ pé èyí tí a ti ṣe kò tí tó nǹkan kan nínú èyí tí a ti ṣe tó bá jẹ́ pé àárọ̀ ni gbogbo wa ẹ káàárọ̀ tó bá jẹ́ pé ọ̀sán ò ní àwà mo kí gbogbo wa ẹ káàsán tó bá jẹ́ pé alẹ́ òun náà ni àwà ní gbogbo agbègbè ní gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní tẹ́ ti ń wò mí mo kí gbogbo wa ẹ káalẹ́ ojú yín tí ẹ fi ń wò mí lẹ́ẹ̀kan sí ojú yín ò ní fọ́ etí yín ò ní di àrùn ó kéré tóbi Ọlọ́run máa fi ṣe ẹnì kọ̀ọ̀kan wa ẹ wá rí kí ni nǹkan tí mo wá ní òní ẹ rí i pé ní last video kan tí mo post mo ṣàlàyé níbẹ̀ pé fídíò kan mo ṣe ọ́díò ni mo ṣàlàyé bẹ́ẹ̀ ni pé ọ̀nà tí wọ́n máa fi ń fi pépà tó máa fi ń ṣe àyẹ̀wò fún yàn ó ní mo fẹ́ ṣàlàyé lẹ́nu kì í ṣe pé mo tú àṣírí rẹ̀ o àmọ́ kíní kan ni mo kàn máa sọ fún àwọn èèyàn wípé bí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan ni oko wa bá kí gbogbo wa kàkàn mọ eléyìí ẹlòmíì dẹ̀ nínú àwọn oníkọ́sítọ́mà mi ń gbà mí ẹlòmíì wọ́n bìlífù pé téèyàn bá ti ṣe májíìkì fáwọn wọn ti bìlífù pé nǹkan tí àwọn wá ẹni náà ní olóma fẹ́ fà á tẹ́ máa fi ń rí àwọn tí wọ́n máa ń wu irú wà báyìí lẹ́ máa fi fà á tí wọ́n máa fi ń wù tí ó bá jẹ́ pé nǹkan tí ẹlòmíì náà dẹ̀ wà tó yẹ pé ó kàn lè fẹ́ máa fọ́nbùkù náà ní nǹkan lọ́wọ́ àní ọ̀yà mú pípa ọ̀yà dàníyàn ṣiṣẹ́ báyìí gbogbo àwọn nǹkan yìí ọgbọ́n jìbìtì ni kí ni nǹkan tí mo fẹ́ ṣàlàyé fún wa bí wọ́n ṣe máa ń fi pépà yẹn A4 paper plain sheet tí wọ́n máa fi ń ṣe àyẹ̀wò fún yàn ní ọ̀nà fake ni o eléyìí kì í ṣe original ọ̀nà fake ni kì í ṣe original ọ̀nà tí wọ́n máa ń gbà ṣe kínní yìí nígbà kan rí a ti gbọ́ pé nígbà kan wọ́n mú àgbọn dání wọ́n ní kan fọ́ àgbọn omi inú àgbọn á di ẹ̀jẹ̀ ìyẹn bí wọ́n ṣe máa ń ti kínní bọ abẹ́rẹ́ bọnú àgbọn tí wọ́n fa omi ẹ̀ tí wọ́n fa nǹkan mí síbẹ̀ tàbí kí wọ́n fi kẹ́míkà sínú ẹ̀ bí wọ́n ṣe máa ń sọ mílíkì di ẹ̀jẹ̀ gbogbo yẹn ẹ rí i pé nígbà tí a ṣe gbogbo nǹkan yẹn tú ó ti hàn sí everybody kò sẹ́ni tó fẹ́ lè ṣerú májíìkì yẹn lójú ẹ̀ tí wọ́n sọ pé àkílẹ̀ ṣe ìgbélé yìí eré ọmọdé gbogbo eléyìí kódà wọ́n ṣe débi pé wọ́n lè gbé ìsàsùn fún yàn wọ́n á ní kó tọ̀ sí tó bá ti tọ̀ sí wọ́n á dé wọ́n á gbé kaná tó bá di kaná in the next
5 minutes wọ́n sì wá ti bá aláǹgbá nù ẹ̀. Gbogbo yẹn ọgbọ́n kọ́gbọ́n ni. Wọ́n á fẹ́ lómi lọ sí wọn ní kó lọ wẹ̀ lódò, iná á là lórí ẹ̀. Gbogbo yẹn ọgbọ́n kọ́gbọ́n ni. Gbogbo eléyìí wọ́n ti fi ṣe ẹlòmíì ń jàǹbá. Wọ́n ti fi ṣe ẹlòmíì, wọ́n fi ṣe ń jàǹbá. Ẹ wá rí àní kó sọ́wọ́ ayé láṣẹ Èdùmàrè. Àní kó sọ́wọ́ láṣẹ Èdùmàrè. Àní gba kọ́ọ̀ burúkú láyé wa. Ẹsẹ̀ wa ìyá àní fi rìn lọ bí tí ó fi pa wá o. Lágbára Ọlọ́run. Ẹ wá rí báwo ni wọ́n ṣe máa ń ṣe ètò yìí. Báwo ni wọ́n ṣe máa ń ṣe ètò yìí. Ṣé rí plain sheet paper wọn á wà. Ó dùn mí pé ibi tí mo wà yìí mi ò lè practicalize ẹ̀ kẹ́ ẹ̀ wò. Mi ò lè practicalize ẹ̀, mi ò mú àwọn nǹkan yẹn dání. Àmọ́ bí mo ṣe sọ yìí, tí ẹ bá lọ practicalize ẹ̀, ẹ máa mọ nǹkan tí mò ń sọ. Ṣé rí tí wọ́n bá mú paper plain sheet paper, tí ẹ̀yin bá ti pè pé ẹ bọ̀, ẹ fẹ́ wá bí ní ìsìnkú jẹ́ pé mo fẹ́ ṣe, Ọlọ́run má jẹ́ kí n ṣe irú ẹ̀ fún yàn. Tẹ́ bá ti pè mí pé ẹ fẹ́ wá mi wálé láti béèrè pé kí ni, tàbí kó jẹ́ pé ẹ̀yin lẹ sọ fún mi pé nǹkan báyìí lẹ fẹ́ wá ṣe, nǹkan báyìí o, kí ni orúkọ o, báyìí ni o. Ẹni tó fẹ́ wúrú wà yẹn àti mọ orúkọ yín, àti béèrè orúkọ yín, ẹ ti sọ fún un. A wá mú candle yẹn, white candle, plain sheet paper yẹn, a wá fi kọ anything tó bá wù síbẹ̀. Lágbájá ọmọ lágbájá o, gbogbo nǹkan tó béèrè òun láti rí o, solution wà ń bẹ o, nǹkan báyìí ló máa lo, odidi màálù 8 ní o, odidi garawa epo 8, láfi ṣe pèsè, láfi ṣe kinní kan, wọ́n wá kọ síbẹ̀ bákan. Tí wọ́n bá dẹ̀ fi candle kọ nǹkan sí ara white sheet paper, kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ rí, ẹ̀ ní rí rárá. Torí pé white ni candle, white ló náà. So after that, tẹ́yìn bá ti wá dé, tẹ́ bá ti jókòó, wọ́n wá lè gbé ìwé yẹn fún yín, tàbí kí wọ́n ti mú ìwé yẹn, wọ́n ti tò lórí ara wọn, kó wá jẹ́ pé èyí táwọn nǹkan sí yẹn ló wà lókè. Wọ́n wá ní kẹ́ ẹ gbà, kẹ́ ẹ dàníyàn sí. Wọ́n á ní kẹ́ ẹ gbà, kẹ́ ẹ dàníyàn sí. Wọ́n á kàn ní ẹ lè sọ pé ní òkè o, èmi lágbájá ọmọ lágbájá o, kí ni ọ̀nà àbáyọ sí nǹkan tó ń ṣe mí? Wọ́n á sọ bẹ́ẹ̀. Kí ni wọ́n á ní kó sọ pé èmi sọ pé èmi lágbájá ọmọ lágbájá o, kí ni ọ̀nà àbáyọ sí nǹkan tó ń ṣe mí o? Wọ́n á ní kó sọ sókè ni o, torí ìwọlé mọ̀ ìbàdàn ní kó sọ pé ní olórí burúkú, ọmọ àlè, nǹkan kan. So tó ń bá dẹ̀ ti wo májíìkì tí ò bá ti rí nǹkan bẹ́ẹ̀, wọ́n á ní eléyìí ń fèkì. Wọ́n á ní kó sọ sókè, àtọ̀ èmi lágbájá ọmọ lágbájá o, nǹkan bẹ́ẹ̀ tó ń ṣẹlẹ̀ o, kí ni solution o? Kí ni solution o? Tí wọ́n bá ti wá sọ bẹ́ẹ̀, wọ́n wá gba ẹ̀pà yẹn lọ́wọ́ ẹ̀. Wọ́n wá fi síwájú ọ̀dọ̀ ẹ̀ náà ni. Wọ́n lè wá ìdú tí wọ́n ti lọ̀, wọ́n á dà sí lórí, wọ́n á tẹ̀ ń fa ìjọba. Wọ́n á mọ pa irọ́, wọ́n mọ pé gbólóhùn burúkú, gbólóhùn rọ́. Kinní kan o, kinní kan tó bá ṣe lágbájá ọmọ lágbájá o, ẹ fi hàn wá, ẹ̀yin àlùjànnú náà òwe yìí, ẹ ṣe kinní kan, ẹ ṣe kinní kan, ẹ ṣe kinní kan. Lẹ́yìn tó bá ti sọ gbogbo yẹn tán, tí wọ́n ti dramatize gbogbo yẹn tán, tí wọ́n náà ti wò pé agbára rèé. Kíní èédú tí wọ́n dà sórí, èédú, ó lè jẹ́ èédú, ó lè jẹ́ nǹkan mi bẹ́ẹ̀, èédú yẹn ni máa ń lò. Wọ́n á dà sórí ìwé yẹn, wọ́n á tẹ̀lé jògbè, tó bá ti sọ gbogbo nǹkan yẹn sí tán, wọ́n wá fi ra gbogbo pépà yẹn látòkè délẹ̀. Tó bá ti wá fi ra gbogbo nǹkan pátá tí wọ́n fi candle kọ, oníwà hàn, wọ́n wá gbé fún ẹ pé kó ká. Wọ́n á ní èmi lágbájá ọmọ lágbájá, gbogbo nǹkan tí o béèrè, ó ní àwọn àlùjànnú núwèé ti ṣe fún ẹ o. Ọ̀nà àbáyọ leléyìí o, odidi ọ̀nì 7, odidi pẹ́pẹ́yẹ 12, odidi ẹlífáǹtì 8. Àwọn aka gbogbo ẹ̀. Ṣé tí wọ́n náà bá rí yẹn, o ò ní lọ ta ilé àtọ̀nì láti wá fi find solution? Ní kọ́wọ́ láṣẹ Èdùmàrè. Ẹ jẹ́ ká ṣọ́ra nípa nǹkan bíbèrè jù. Ẹ jẹ́ ká go straight to the point. Nǹkan báyìí ló ṣe mí, solution mo fẹ́. Ẹlòmíì ibi tó tún ti wá nǹkan mi, wọ́n tún ti gbé nǹkan mi lé lọ́wọ́. Ó wà lọ́wọ́ àwọn níbi, ó wà lọ́wọ́ àwọn ẹni burúkú. Ibi tó ti lọ yẹ nǹkan wò, wọ́n á tún sọ fún ẹ pé nǹkan báyìí, tí nǹkan tí ò ṣe tẹ́lẹ̀, á bẹ̀rẹ̀ sí ní máa ṣe ní nǹkan burúkú tó ti fi kánú láti fi ṣe ìwádìí fún ẹ. Ìwádìí wíwá, ẹ jẹ́ ká dúró lórí kinní kan náà ni pé nǹkan báyìí ló ń ṣe mí o, kí ni solution? Ẹni tí o wá fẹ́ ṣe nǹkan lọ́wọ́ ẹ̀ torí títí ẹ bá pé, nǹkan tó ń ṣe yìí o, nǹkan tó ń ṣe yìí, ó nídìí kí n ṣe àyẹ̀wò lórí ẹ̀. Jẹ̀díjẹ̀dí ń ṣèyàn sìn, o débẹ̀, o lọ fẹ́ ṣàyẹ̀wò pé kí ló lè máa fa jẹ̀dí? Kí ni nǹkan tó lè máa fa jẹ̀dí? Mo ti sọ̀rọ̀ kan rí tí wọ́n mú màá kan wá sí ọ̀dọ̀ mi nígbà yẹn. Wúmà yẹn, ọmọ wọn ló gbé wọn wá sí ọ̀dọ̀ mi. Wọ́n ní ẹ̀yìn máa ń dùn wọn ni, wọ́n ti ṣe gbogbo ẹ̀, wọ́n ti lọ́fà ni, wọ́n ti ṣàyẹ̀wò lọ́tùn, wọ́n ti lọ́fà ni, wọ́n ti ṣàyẹ̀wò lósì, wọ́n ti lọ́fà ni, wọ́n ti ṣe gbogbo ẹ̀. Mo wá ní tọ̀húngbà tọ́rọ̀ ìwà rí bẹ́ẹ̀, tí wọ́n gbé dé ọ̀dọ̀ ti tèmi. Mo wá ṣàlàyé fún ìyá náà pé kí wọ́n jáde lọ síta kan lọ bá já ewé kan tó wà ń ta wá. Kí wọ́n tó dé, mo ti bọ́ ọmọ wọn sọ̀rọ̀ pé
nǹkan tó ń ṣe mọ́mì yín jẹ̀díjẹ̀dí ni àwọn ní jẹ̀dí kọ́ àláyé kò lè jẹ́ jẹ̀dí jẹ̀díjẹ̀dí kẹ́ ẹ̀jẹ̀ eléyìí ṣe jẹ̀díjẹ̀dí àwọn ti fine mo nígbà tí wọ́n wá ń sọ fún yín pé ọ̀fà ni tí wọ́n ṣe nǹkan fà fún yín láti jọ ẹ̀ àbí wọ́n tó ń rìn lọ lójú títí tẹ́sẹ̀ ẹyọ tó rúkun ẹyọ tí wọ́n wá ń sin ẹni gbẹ́rẹ́ ọ̀fà ó jẹ́ lọ tó ẹsẹ̀. Nígbà tí ìyá ẹ wá dé mo wá gbé àgbo jẹ̀dí kan mo pè fún wọn mo ní kàn lò tọ́lẹ̀tì wọ́n yẹn tọ́lẹ̀tì níjọ́ náà ó fẹ́ kú kí ọ̀dà méjì ẹ̀yìn ìgbà tán tọ́lẹ̀tì tí wọ́n sùn ẹ̀yìn wọ́n nà wọ́n dìde so kí wọ́n là ń bá ká ìwọ tó ń rìn lọ́jú títì tí kinní kó sí ẹ tí ẹsẹ̀ yọ tó ti bìlífù pé ọ̀fà ni àbíjọ́ tí mo ní mò ń bọ̀ láti ibì kan tí igi kó sí mi lójú tó lo bí a week lójú mi kódà kò tiẹ̀ sí ní máìdì mi mo fi Ọlọ́run búra pọ́fà ni kò sí ní ọkàn mi pé ọ̀fà ni ẹnìkan tí mo sọ fún gbà yẹn pé ní kí n lo oògùn ọ̀fà mo ní ìrìn lo oògùn ọ̀fà sí kó sí mi lójú ẹni máa lo oògùn ọ̀fà téèyàn bá nírú imọ́ níbẹ̀ ẹ rí pé nǹkan ti bàjẹ́ bí wọ́n ṣe ń bọ́ sí ilé kinní lè yóò mọ̀ bọ́ síbẹ̀ lẹ́ẹ̀tì máa wá oògùn ọ̀fà káyìn nǹkan kó sí mi lójú omi àti ṣúgà lásán ni wọ́n ní nǹkan sí tó dẹ̀ yọ ayé ò ní mú wa ẹ jẹ́ ká nígbàgbọ́ kí ni ìgbàgbọ́ wa náà ni pé lóòótọ́ Ọlọ́run sọ pé ní ó ní máa sọ bá mímú sí bàtí lábí sí ní láì àdáhùn kò ní ṣẹlẹ̀ àyàfi pẹ̀lú èròǹgbà Ọlọ́run ni kí nǹkan kan wá ṣẹlẹ̀ sí wa ń sìn ká máa lérò pé gbogbo nǹkan ọ̀fà ni ká ló máa yẹ̀wò ká yẹ̀wò lọ́tún ká yẹ̀wò lósì nínú the last video tí mo ṣàlàyé ọ náà ni bí a ṣe máa ń yẹ nǹkan wò ẹ jẹ́ ká wò ó tó bá jẹ́ pé Quran ni ẹ jẹ́ ká kà tá a bá mọ Arabic ẹ jẹ́ ká kà ká tu fúnra wa àwa tá a bá mọ Arabic ẹ jẹ́ ká gbé Quran yẹn ká wò ó ní èdè Yorùbá tí wọ́n kọ tàbí èdè English tó bá jẹ́ pé nílànà ti Christian ni ẹ sì kẹ́yìn náà kà nǹkan tẹ́ bá rí ń bẹ̀ ìyẹn ní mo túmọ̀ ní mo tọ́ka nǹkan tí ó ṣẹlẹ̀ àti ọ̀nà àbáyọ fún gbogbo wa àdúrà wọ́n gbà ó Ọlọ́run ní fi wálẹ̀ ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ́nà nìyẹn lẹ́ẹ̀kan sí mi lọ́mọ yín àbúrò yín nífẹ̀ẹ́ yìí lọ́pọ̀ tí ọ̀la ti bó ìtì ayé mọ̀ sí oúnjẹ ìbádìgbà mi àtọ̀ mọ́rọ̀ mi tó tún yàtọ̀ sí eléyìí wá.